ṣe mọ́ wà ní fúnra rẹ̀ ló tó ńlá kó àwọn èèyàn rẹ̀ ọ̀hún wọ́n lago káàkiri gbogbo ìlú wípé kí wọ́n mọ̀ pé èèbó fẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn ọlọ́pàá èèbó àwọn ọlọ́pàá tí wọ́n ìbọn bàtà ń gbà náà ẹni ìbọn wọn ró kẹ́kẹ́kẹ́ ìbọn sakabula tí wọ́n gbé lọ́wọ́ tójú wọn ń bẹ́ná pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ èèbó náà dúró ńgbà táwọn èèyàn dé wọ́n tò lọ wọ́n ní balógun lọ́mọ́rọ̀ kan wá ọlẹ́ẹ̀lẹ́ẹ̀ní sanwó orí àwọn èèyàn ní ibi tí Ìbàdàn tó lágbára sínú wọ́n lẹ́ẹ̀lẹ́ẹ̀ sanwó orí àwọn ní ọlọ́lẹ̀ bá balógun lé o wọ́n bá ní balógun ní ẹ̀ ní sanwó gbogbo ẹni tó bá mọ̀ pé òun ò ní sanwó kó nawọ́ òkè ọba di láwọn ọba rẹ̀ nìkan kan kó nawọ́ ọba ní balógun ìwọ dúró báyìí ẹni ọba sọ̀pọ̀tì ọ̀rọ̀ tí balógun sọ ohun kó dúró lẹ́yìn balógun ọba wọlé lẹ́yìn rẹ̀ bá fẹ́ kí ló ṣẹlẹ̀ ẹja gbọ́kéde àti polówó ọjà. lótìtú àti lódodo ẹ ti ń jàrọ̀kọ̀ àti ṣe ìrìn àjò ẹ̀mí lọ sí Jerusalem lórílẹ̀‐èdè Israeli àǹfààní ti wá ṣí sílẹ̀ fún ọ báyìí nípasẹ̀ iléeṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International Ministry bá a ṣe máa ń lọ nìyí lọ́dọọdún pẹ̀lú wòlíì olówó pọ̀rọ̀kú àti wòlíì Ezekiel Salahu to therefore be a part of the special pilgrimage to Israel. Visit any of the branches of Love of Christ Chapel International Ministry or you fit fly office nearest to you, or better still come to you fit fly head office, Success House, 7-Up Road, Oluyole Main Estate, Ring Road, Ibadan. For inquiries, please call 080-3309-7398 or 080-2897-5859 as well as 070-3035-4015. Monday ọjọ́ kọkànlélógún sí Monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 nìrìn àjò yìí máa wáyé o. ológèlè tàjòdè èkúté ilé ẹ paramọ́ nǹkan ràbàǹdẹ́ balẹ̀ sórí ìkànnì Lágẹ̀lú FM nìbàdàn Àjíbọ́lá Akínyẹfà bàbá olómi ó balẹ̀ bàgẹ́ bí ẹ̀rà dẹ̀dẹ̀ ó dé padà. Àjíbọ́lá Akínyẹfà ìpadàbọ̀ Abìjà fẹ́rẹ́ bí ẹkùn ọ̀wàrà òjò balẹ̀ tá ṣàràṣàrà. ẹ pàdé Àjíbọ́lá Akínyẹfà bàbá olómi lórí ètò Kìlìbọ̀ tó lálẹ́ wù lórí ìkànnì yìí Gbẹ̀gẹ̀dẹ̀ Gbiná. orí ìbalẹ̀ ó mọ̀ yìí nǹkan lórí ètò Gbẹ̀gẹ̀dẹ̀ Gbiná láti máa tú pẹpẹ ọ̀rọ̀ òṣèlú àti gbogbo tó ń lọ láwùjọ ilẹ̀ yìí níbi tá ti láǹfààní àti máa gbàlejò àwọn jàǹkànjàǹkàn olóṣèlú àtàwọn tọ́rọ̀ ìlú kan láàrin aago 10 àárọ̀ sí 12 ọ̀sán ní gbogbo ọjọ́ Sátidé 10 a.m. to 12 noon. àgbò tó tàdé mẹ́yìn agbára ló lọ mú wá gbàkangbẹ́kan ètò bíi dẹ̀ǹgẹ́ tó tutù lẹ́yìn tó gbóná nú Gbẹ̀gẹ̀dẹ̀ Gbiná pẹ̀lú Àjíbọ́lá Akínyẹfà láago 10 àárọ̀ Sátidé lórí ìkànnì Lágẹ̀lú FM tá a bá gbé kéèrè jẹgbẹ́ wọjà tẹrú tọmọ ní gbọ́wọ́ ijó gẹ́ngẹ́. Rẹ̀mí àti Rẹ̀mí lórí Lágẹ̀lú 96.7 FM wọ́n tún bọ̀ nàrà yọ. àkọ́tún ètò Ṣọ́wọ́nyá gbogbo ọjọ́ Tuesday àti Wednesday láago 3 ọ̀sán sáago 4 ìrọ̀lẹ́ wákàtí kan ètò àìgbọ́dọ̀ má gbọ́ pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General àti Rẹ̀mí Adésínà Big Man Presenter. eléyìí ló yẹ ládùn entertainment tó super kọ́kọ́s lètò Ṣọ́wọ́nyá ẹ má gbégbó ẹ̀ ètò bàbá ètò nísà pẹ̀lú àwọn àràbàdà boys ọlọ́run tí ò ní rònú. Rẹ̀mí àti Rẹ̀mí a new entertainment program with excellent vibes. ẹ̀rí kéèké lórí ètò kò ṣe é má gbọ́ ètò ní Ṣọ́wọ́nyá ẹ̀yin náà máa darapọ̀ ní gbogbo aago 3 ọ̀sán sáago 4 ìrọ̀lẹ́ lọ́jọ́ Tuesday àti Wednesday lórí ìkànnì yìí Lágẹ̀lú 96.7 FM. Ṣọ́wọ́nyá oh my God olóyin ládùn gbanyugbanyugbanyugba. Òru Jákọ́bù lórí òkè àdúrà AK-47 òde. Bẹ́ẹ̀ni o, òru Jákọ́bù. Láti máa gbẹ́gbẹ́ bàbá àdúrà AK-47 ti pé ọgbọ̀n ọdún nínú iṣẹ́ Olúwa tí wọ́n ti ń polongo ìrere Jésù káàkiri àgbáyé. Ọpẹ́ ni fún Olúwa. Òru Jákọ́bù la fi ṣe àkórí ẹ̀. Òru Friday ọjọ́ kìíní, Sátidé ọjọ́ kejì àti Sunday ọjọ́ kẹta oṣù kẹfà. Tónú ọdún yìí ni gbogbo yẹn máa pàdé lórí òkè àdúrà náà máa wọ̀. Níbi tí náà àdúrà ó ti máa sọ̀ kalẹ̀. Òru Friday yẹn làwọn gbajúgbajà olórin ẹ̀mí ó ti máa fa àwọn Ọlọ́run sọ̀ kalẹ̀. Láwọn bíi Màmá Bọ́lá rẹ̀, Adùkẹ́gò, Ìlàjà Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀. Adéyínká Aláṣeyọrí àti bẹ́ẹ̀
bẹ́ẹ̀ lọ. ọjọ́ Sunday gangan lọ́sẹ̀ kágbá. ẹgbẹ̀rún kan àwọn okó ni ó gbára ẹ̀sìn àpò kọ̀ọ̀kan lọ lẹ́lẹ́fẹ̀ẹ́. June 1, 2, 3 Friday Saturday and Sunday. lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. tẹ́ ẹ bá ti dé wóró rẹ̀ wọ́n mẹ́tò tó lọ èjì òkú. pàtẹ́ èjì òkú àwọn mẹ́tò tó lọ àpàtẹ́rẹ́. orí òkè àdúrà náà mọ̀ wọ̀ lẹ́tí dé yẹn o. 08066481455. gbogbo ìyẹn wà bá wa yọ torí pé Ọlọ́run ṣe ń la. You dey with guy, but you dey with phone, they talk to different guy every 5 minutes. And you claim say you know they cheat on your guy. Ha, my sister, you be customer care agent? Na Lagelu, una dey listen to 96.7 FM. ọmọ rẹ̀ àti à ń ṣe gbóngbòngbò síra wọn ẹ gbọ́dọ̀ já o. ẹ máa ṣe dáadáa o ntọ́ fẹ́ sọ fún wọn sọ fún wọn. àwọn bíi tí nǹkan ìṣúra wà ó ṣàlàyé fún wọn. àwọn náà sì ti mọ̀ pé nǹkan fẹ́ ṣe àwọn. ká tó ṣẹ́jú pẹ́ àmẹ́ńtọ́ sọ fáwọn onílù. bàbá wọlé ó ti kọ́nú àrán bàtà bútú. tàrán ń kọ yòrò lára ẹ̀. àwọn onílù lùlù fún ó fún ọ lówó. àwọn tí ẹ rò pé bóyá ń ṣayẹyẹ orí kádùn ni. ṣé ẹ mọ̀ pé ń jọ náà àwọn náà mọ̀ sọjọ́ òbí ṣùgbọ́n wọ́n èèpẹ̀ lọ́jọ́ òbí wọn ní ayẹyẹ orí kádùn. lẹ́yìn tó ṣèyún tán àwọn àlejò ń dé lọ́tún lósì. àwọn tó kù ò ní mọ̀ pé òun ara wọn náà láì sáfìsì náà wá balógun ọ̀rọ̀ ẹ̀ kan bó ṣe yẹ béèyàn ọ̀rọ̀ ìbàdàn ò ṣe é gbélé ra tó bá òun. ìwọ náà á lọ lè ṣe níwájú àwọn èbó Pòtógí. bàbá kan wọlé ni ó ní ẹ̀ǹlẹ́ o ẹ kú kalẹ̀ o. ká tó wí pé rú kéré wọ́n ń ṣe fàájì lọ níta ẹni tí ó jàmọ̀lá ń jàmọ̀lá. àwọn kan pé kí ni kọ̀bọ́mọ jẹ́ gbẹ̀mí lé ẹ̀kọ́ mọ́ńtẹ́ èbó ṣe fóun. àwọn oníṣẹ́ ìbò dé bí 40 bí 20 ó lẹ́gbẹ̀je. wọ́n dé pẹ̀lú ìbọn sakabula. kí wọ́n tó wọlé wọn wọ́n kọ́kọ́ fìbọn sakabula dá wọn lára yá gbọ́là gbọ́là. wọ́n lóníṣẹ́ ìbò dé oníṣẹ́ ọba dé. wọ́n ní ká mú balógun wá kí balógun ká máa mú bọ̀. èbó ni a máa mú bọ̀. disgrace burúkú wọn kọ́kọ́ járáǹkì gbogbo bàbá wọn ó dé lẹ́yìn wọn ó dé ládé ẹ̀yìn. wọ́n á mú lórí òkè ní mọ̀pó lórí òkè gbangba wọn níbi bí mọ̀pó ń ṣe wà náà ni. orí òkè yẹn kò sí páànù kankan lókè rẹ̀ orí òkè kan kéré ni wọ́n pè kó jókòó sí. àwọn ológun méjì ọmọ sọ ibẹ̀ lòrùn ọmọ pálátàárọ̀ dalẹ̀ àtìmọ́lé tó ga jù ńgbà náà nu. gbọ́ tẹ́ ń kọrin gbà náà owó orí ti dóde ó dóde ò bàbá ta ní ọ̀sán owó orí ti dóde ó dóde ò bàbá ta ní ọ̀sán àwọn àgbà tí ọ̀sán wọn ń bẹ láti mọ lé nímọ̀pó àwọn àgbà tí àwọn ojú òsì àwọn aláìsàfìsì àwọn àgbà tí ọ̀sán wọn ń bẹ láti mọ lé nímọ̀pó owó orí ti dóde ó dóde ò bàbá ta ní ọ̀sán. That means pé ta ló fẹ́ tàjọba lẹ́nu o. wọ́n ní wọ́n máa gbé balógun bọ̀. nígbà wọ́n débẹ̀ àwọn ọmọ balógun ní ẹ wọlé ẹ lọ́ọ́ mú un. èyí tó jẹ́ akíkanjú náà ọmọ rẹ̀ bàbá ti bá a sọ̀rọ̀. kàkà kílẹ̀ ó kú ilẹ̀ ọ̀sà. wọ́n débẹ̀ wọ́n bá bàbá nù àrán bàtà bótú tó ti sùn ó ṣe bí ọkùnrin. irú kí n lè léyìí gbọ́n táwọn jagunjagun àwọn ọmọ ogun èbó aláìsàfìsí wí tó sì jẹ́ pé èbó kàn fẹ́ bá ṣe mítìnì lásán kí wọ́n fọ̀rọ̀ wérọ̀ lásán ní àpè wá kò tó báyìí. wọ́n bá sunkún jáde nígbà wọn ò débẹ̀ wọ́n dé ọ̀dọ̀ èbó ńlẹ́ o kọ̀bọ́mọ jẹ́ ó ti lọ o ó ní ń bo lọ́lọ́ tó ti sá lọ ni ń bo lọ́ sá lọ ńjọ́ náà
ọ̀sà lọ fẹ́ èbó ó di fọ́jítìfù nìyẹn nílùú bo lọ́ọ̀lọ́ ìlú bo tó o bá lọ ogun ní ọjà bẹ̀ wọ́n ní ó ti ṣe bí ọkùnrin ó ṣe bí ọkùnrin ẹja lọ wọ ọkùnrin tó ṣe ọ̀hún ojú yín nìkan kí ó tó ńgbé ìbò débẹ̀ orí tí wọ́n ti ń gbẹ́lẹ̀ pìtìpìtì wọ́n ti ń gbẹ́ sàárè wọ́n bá wọ bẹ̀ ìbò bá wọ bẹ̀ ó gbé tíṣe láyà ọgbọ́wọ́ rẹ̀ òkè oníbalógun ìyọ̀ bọ́mọ jẹ́ níjọ́ náà ni ẹ̀kọ́ bọ́mọ jẹ́ ló di hírò lòyìnbó sọ wípé òyìnbó ló pè é pé balógun ilé ìyọ̀ bọ́mọ jẹ́